Ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT bí tẹ́ bá ti ń wò mí. Mo kí gbogbo ẹ̀yin akọni àti akíkanjú obìnrin. Ẹ̀yin obìnrin tí ẹ mọ̀ wípé ṣiṣẹ́ ní jàre ìṣẹ́. Ẹ̀yin obìnrin, ẹ̀yin abiyamọ tòótọ́. Ẹ̀yin abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ẹ̀yin obìnrin tí ẹ máa ń pawọ́pọ̀ ti ọkọ lẹ́yìn. Ẹ̀yin obìnrin tí ẹ mú iṣẹ́ yín ní òkúkúdùn. Ẹ̀yin obìnrin tí ẹ̀yin gan ti di ọkùnrin fúnra yín, kì í ṣe nínú ìgbéraga àti nínú ìwà àbọ̀, nínú akíkanjú. Ẹ̀yin obìnrin tí ẹ kọ ìyà nítorí pé ẹ mọ̀ wípé ẹni tí ò bá ṣiṣẹ́ ò gbọdọ̀ jẹun, á dẹ̀ jìyà. Ẹ̀yin obìnrin tí ẹ fi ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé. Ẹ̀yin obìnrin tí ẹ ń ṣiṣẹ́ takuntakun tó jẹ́ pé iṣẹ́ yín gan boost economy gbogbo ibi tẹ́ ẹ bá wà. Mo kí yín o. Ẹ̀yin abiyamọ tòótọ́. Mi ò kí ẹ̀yin obìnrin oní fake life. Ẹ̀yin obìnrin alátaṣé. Mi ò kí ẹ̀yin obìnrin olè àríjẹ nídìí màdàrú. Mi ò kí ẹ̀yin obìnrin àwòdìjẹun èpè sanra. Mi ò kí ẹ̀yin obìnrin tó jẹ́ pé ibi tẹ́ bá ti lè rí jẹ nìkan lẹ máa ń mọ̀, ẹ̀yin obìnrin tẹ́ máa ń dayé ọkùnrin rú. Mi ò kí ẹ̀yin obìnrin tí ẹ máa ń fi òbó gba iyì, tẹ́ rò bóyá òbó tẹ́ gbé sí abẹ́ nìkan náà òun ló lè ra iyì fún yín. Mi ò kí ẹ̀yin obìnrin olè, mi ò kí ẹ̀yin obìnrin oníjìbìtì, wọ̀nbílíkì wọ̀nbíà. Mi ò kí ẹ̀yin obìnrin tó jẹ́ wípé gbogbo ọ̀nà tẹ́ ṣá máa fi jẹ èèyàn, gbogbo ọ̀nà tẹ́ máa fi cheat, gbogbo ọ̀nà tẹ́ máa fi jalè, gbogbo ọ̀nà tẹ́ máa fi gbógun ológun, gbogbo ọ̀nà tí nǹkan oní nǹkan fi máa di ti yín lẹ máa wá. Mi ò kí irú ẹ̀yin obìnrin bí ẹ̀yin o. Mi ò kí ẹ̀yin obìnrin tí ẹ máa ń gbẹrù lórí ọkùnrin. Mi ò kí ẹ̀yin obìnrin tí ẹ máa ń ba ọkùnrin ní ayé jẹ́. Mi ò kí ẹ̀yin obìnrin tó jẹ́ wípé kò sí bí ọkùnrin a ṣe lè ṣe ibò lóyún tí ò ní rùn gbẹ́ o. Mi ò kí ẹ̀yin obìnrin tí ẹ máa ń ba ojú obìnrin mi jẹ́. Mi ò kí ẹ̀yin obìnrin tí ẹ máa ń bani láyé jẹ́. Mi ò kí ẹ̀yin obìnrin tó jẹ́ wípé ẹ fẹ́ jẹ́ ọkẹ́ ọkùnrin kó kéré oko délé. Mi ò kí ẹ̀yin obìnrin jẹ́ni ṣòwò, jẹ́ni jèrè, má jẹ́ yín kéré oko délé, bọ̀ mo kí ẹ̀yin obìnrin takuntakun. Ẹ̀yin abiyamọ tòótọ́. Ẹ̀yin ìyá tẹ́ ń ṣiṣẹ́ lẹ̀ rere sílẹ̀ fún ọmọ. Mo kí ẹ̀yin obìnrin tí ẹ mọ̀ wípé ṣiṣẹ́ jàre ìṣẹ́. Mo kí ẹ̀yin obìnrin tí ẹ mọ̀ wípé bí a kò bá rẹ́ni fẹ̀yìntì, bí ọ̀lẹ là ń rí, bí a kò bá rẹ́ni gbẹ́kẹ̀lé, a máa ń tẹra mọ́ṣẹ́ ẹni. Irú ẹ̀yin obìnrin báyìí ni mo kí o. Mi ò kí ẹ̀yin obìnrin oní fake life. Mi ò kí ẹ̀yin obìnrin ṣàgbè lójú yòyò. Mi ò kí ẹ̀yin obìnrin olè ọ̀lẹ alápá má ṣiṣẹ́ alápáre gangan. Mi ò kí yín. Gbọ́ àpá ẹ̀yẹ obìnrin tẹ́ wà ní diaspora. Ẹ jẹ́ ká mú iṣẹ́ wa ní òkúkúdùn. Mo kí gbogbo ẹ̀yin obìnrin tẹ́ mú iṣẹ́ ní òkúkúdùn. Mo kí gbogbo ẹ̀yin obìnrin tẹ́ mọ̀ pé iṣẹ́ bàbá mi á ní wọ́n ní tó bá ń wówó lọ tó pàdé yìí lọ́nà, tó bá rówó náà tán, ṣé yìí kọ́ ló máa fi rà ni? Mo kí ẹ̀yin obìnrin tí ẹ níyì. Kò ṣe ẹ̀yin obìnrin tó jẹ́ wípé ẹ ti ta iyì nítorí nǹkan tẹ́ máa jẹ. Kò ṣe ẹ̀yin obìnrin tó jẹ́ wípé ṣe lẹ máa ń fi nǹkan, ẹ máa ń fi ara yín gba yìí ni. Kò sí nǹkan kan fún yín, kò sí nǹkan kan lọ́pọlọ yín. Bọ́dì lásán ni ẹ̀ ní ẹ́ńjìn yín ti knock. Mi ò kí ẹ̀yin obìnrin bẹ́ẹ̀. But mo kí ẹ̀yin obìnrin takuntakun. Mo kí ẹ̀yin obìnrin akọni. Mo kí ẹ̀yin obìnrin abiyamọ tòótọ́. Mo kí ẹ̀yin obìnrin tí paramọ́lẹ̀ yín máa ń kọ̀rọ̀ wọ̀ sí. Nínú wọn ni ọmọbìnrin tó pè láti Nàìjíríà lánàá wà. Mo kí ẹ. I am proud of you. You are a real woman. Wo ọkùnrin 6 ló ti pè lórí ẹ ọ̀tọ̀ọ̀tọ̀. Ní àwọn ọkùnrin tó tún gbangba sùn lọ́yẹ́. Ní àwọn ọkùnrin tó tún ọkùnrin ṣe. Ní àwọn ọkùnrin tí ẹ pé tí wọ́n bá gbọ́ orúkọ wọn wà mọ̀ pọ́kùnrin làwọn eléyìí. Ní àwọn ọkùnrin tí wọn ò ní kọ́bọ̀ láti gbà lọ́wọ́ ẹ tí ẹ pé wọ́n máa tún fi kún fún ẹni ni wọ́n ti pè lórí ẹ l'Amẹ́ríkà, ní London, ní gbogbo ẹ̀ tó túmọ̀ sí pé iṣẹ́ ẹni láti mọni lọ́lẹ̀, iṣẹ́ lògùn ìṣẹ́. Bó tilẹ̀ jẹ́ pé mo ní àwọn ọkùnrin tó wà ní London ní diaspora, wọn ò fẹ́ fóbìnrin Nàìjíríà. Obìnrin ẹyọ kan tí wọ́n rí wípé alálùbáríkà obìnrin ni, tó dẹ̀ sọ pé ọkọ lòun fẹ́, alálùbáríkà ọkùnrin lòun fẹ́ o, òun lówó òun lọ́wọ́ o. Àwọn ọkùnrin pè fún bíkọ́ kí ló fà á? Torí wọ́n mọ̀ pé kò kí ń ṣe liability. Nítorí pé wọ́n mọ̀ pé ọkùnrin náà, àwọn ọkùnrin mọ̀ wípé báwọn bá fi iṣẹ́ lẹ̀ fẹ́ eléyìí ò ní jẹ gbárùn. Bẹ́ẹ̀ obìnrin tí ò níṣẹ́ lápá, bó bá ọkùnrin tó fẹ́ nínú mílíọ̀nù ló máa bá yé ọkùnrin yẹn jẹ́. Òun ló máa jẹ igbá yẹn run. Obìnrin tó jẹ́ pé alápáre gangan ni, àsan bọ́dì ni, àsan kíní la rí, kò sí nǹkan kan.
kò sí bí ọkùnrin yẹn ṣe lè lákọ̀ọ́rí tó, òun ló máa bàgbé sí ayé ọkùnrin yẹn jẹ́. Obìnrin tí ó yẹ pé kó ṣáà máa rẹ́ jẹ ló máa wá káàkiri, kò sí bí ọkùnrin yẹn ṣe ní àforí tó, òun ló máa bá ayé ọkùnrin yẹn jẹ́. Kó máa wá ọkùnrin tó máa sọ jẹ, kó máa wá ọkùnrin tó máa bà láyé jẹ́, kó máa wá ọkùnrin tó máa gbẹrù lórí ẹ̀, òun ló máa pàpà bá ayé ọkùnrin yẹn jẹ́. Kò sírù nǹkan tọkùnrin yẹn lè ní property. Ìwọ ọmọbìnrin yìí tó pè lánàá, àwọn ọkùnrin 6 ló ti pè lórí ẹ̀ tí wọ́n nífẹ̀ẹ́, tí wọ́n fẹ́ láti gbà ẹ́, láti mú ẹ gẹ́gẹ́ bí ìyàwó. Lára nǹkan tí Ànábì ní pé ká máa fi fẹ́ ìyàwó náà ni ọ̀rọ̀ wà. Nǹkan tí wọ́n ní, iṣẹ́ tó o ṣe, àìmáṣọ̀lẹ òun ló la ọ̀nà fún wọ báyìí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin obìnrin, ẹ jẹ́ ká mú iṣẹ́ wa ní òkun dúdùn, ní òkun dúdùn, ní ṣé òkùnkùn dùn ní òkùnkùn dùn. Ẹ jẹ́ ká mú iṣẹ́ la fi ń jàre ìṣẹ́. Ìwọ tó obìnrin tó bá find ara ẹ nírú position yìí pé wá, mo níṣẹ́ mi lọ́wọ́ o, mi ò fẹ́ kọ́kù adé orí ni mò ń fẹ́, ọkùnrin alálùbáríkà ni mò ń fẹ́. Nínú ọkùnrin alálùbáríkà lẹni tó máa nífẹ̀ẹ́ wà, nínú wọn lẹni tó máa bẹ́ ẹ fowó lò wà, nínú wọn lẹni tó máa dú ẹ dáadáa wà, nínú wọn lẹni tó máa lẹ́jọ́ máa sọwọ́sowọ́pọ̀ dàgbàsókè wà. Obìnrin yìí ní òun ò fẹ́ kẹ́nì kankan mú un wá sá abroad, òun wá ọkùnrin alálùbáríkà. Ìwọ tó bá fọ̀ sínú kátígórì tó wà ní Nàìjíríà, o lè pè mí. Ẹ wo nǹkan, àwọn ọkùnrin 6 ló ti pè lórí ọmọbìnrin yẹn. Ṣiṣẹ́ jàre ìṣẹ́, ṣiṣẹ́ jàre òṣì. Bá tilẹ̀ nípa àwọn ọkùnrin diaspora ò fẹ́ Nàìjíríà, bọ̀ ìwọ tó o bá tó gbangba sùn lọ́yọ́ tó oníṣẹ́ lọ́wọ́, tí kò ṣe pé bóyá o fẹ́ kí wọ́n gbé ẹ wá sí abroad, àwọn ó sì lè pè. Irú o máa pè ní gbàgede, wọ́n máa fetí gbọ́ ni o. Má pè mí o. Wàá pè lórí program yẹn, wọ́n máa fetí gbọ́, wàá sọ nǹkan tó o ní. Mi ní kò sọ pé onílé bí, wàá sọ pé èmi ọkọ alálùbáríkà ni mo fẹ́. Èmi ò ní kẹ́ mú mi wá sí abroad, fúnra ra ọkùnrin ló máa pè fún ẹ. Bó ṣe ṣẹlẹ̀ náà nìyẹn. Ẹ̀yin obìnrin oníṣẹ́ lápá, ẹ̀yin obìnrin tá fi ń tọrọ fún obìnrin, ẹ̀yin virtuous woman tá fi ń tọrọ fún obìnrin, mo kí yín. Inú wọn ni ọmọbìnrin yìí wà. Mo kí ẹ, mo gẹ̀ ẹ́, màá kọ̀ sí ẹ láìpẹ́. Ìyẹn gbọ́ tìta ó jókòó. Ẹ̀yin obìnrin 35 downwards, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má wá sọ́dọ̀ Yinka TNT torí pé ẹ tí ready. Ẹni ọkùnrin tẹ́ máa gbẹrù lórí ẹ̀ lẹ́ ń wá, ẹ má wá sọ́dọ̀ mi o. Nígbà tẹ́ bá máa fi bí ọmọ 3, bàbá 3, ara yín á wálẹ̀, tí nǹkan tẹ́ ń tà tó tán lórí igbá. Irú yín ẹ sì yàn àlè, irú yín ẹ sì bu ọkọ, irú yín ẹ sì dágbére òyìnbó, wọn á bá yín lólóòṣà, irú yín ẹ dágbére South East, wọn á sì bá yín ní North London. Ẹ má wá sọ́dọ̀ mi. Ẹ tí ready, ọ̀pọ̀lọpọ̀ yín ò tí ready. Ẹ̀yin 35 downwards, ẹ tí ready. Ó dìgbà tẹ́ bá bímọ 3, bàbá 3 kára yín tó wálẹ̀. Ẹ sì ń ṣèdí bèkebèke. Irú yín dẹ̀kẹ̀rẹ́ kò sí nǹkan kan tó ń gbádùn nínú òbò yín mọ́, ọ̀pọ̀lọpọ̀ nínú yín. Nítorí wípé òbò yín ti di public toilet. Ẹ má wá sọ́dọ̀ mi. Ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin 35 downwards, ẹ má wá sọ́dọ̀ mi. Ẹ tí ready. Fẹ̀kọ̀tẹ́lẹ̀ mi ìfẹ́ obìnrin, mi ìfẹ́ ọkùnrin tí ò bá ti pé 40 kó wá sọ́dọ̀ mi fún ìyàwó. Ẹ̀yin obìnrin tẹ́ bá ti pé 36, ẹ má wulẹ̀ kọlẹ̀kùn ọ̀dọ̀ mi. Tẹ́ bá pè mí lórí program, nǹkan tí máa sọ ẹ̀ ní láìkẹ́ torí pé ẹ tí ready. Èyí tó sì pọ̀ nínú yín alágàbàgebè onímọ̀nàfìkì ni, alọ́kólóhun kígbe ni. Èyí tó pọ̀ jù nínú ẹ̀yin 35 downwards, onímọ̀nàfìkì ni, alágàbàgebè ni, àgbàlọ́wọ́ mẹ́rin ni, baálẹ̀ jòǹtó ló ní. Irọ́ ni, irọ́ ló bá dé, kò sí nǹkan kan tẹ́ ẹ fẹ́ ṣe fọ́kùnrin. Ẹ tí ready. Ó dìgbà tẹ́ bá bímọ 3, bàbá 3 kára yín tó wálẹ̀. So ẹ sì pọ̀ síwájú rajà, ẹ lọ sórí platform mi. Àwọn tó ń ṣe matchmaking wọ́n pọ̀ gan. Ẹ lọ sórí platform mi, ẹ má wá sórí platform mi Yinka TNT. Mo fi ẹlẹ́dọ̀ ọ̀run ayé mo fi bẹ̀ yín. Don't come on my platform. Ẹ pọ̀ síwájú, ẹ rìn síwájú rajà. 35 downwards, má wá sórí platform mi. Tó bá ti bí 3, bàbá 3 tára ẹ ti wálẹ̀, tí ojú ẹ ti dá tán, ti gbá ẹ síwájú, gbẹ sẹ́yìn, gbẹ sọ́tún, gbẹ tó sì, tí nǹkan tó ń tà ti tán, o lè máa bọ̀. But for now, don't come on my platform. Àìjẹ́bẹ̀ máa fi pèsè yín ni torí pé mo mọ̀ pé ìtì ready. Ẹ máa fún àwọn ọkùnrin ní hypertension ni. Ẹ máa dágbére South East, wọ́n á bá yín ní North London. Ẹ dágbére òyìnbó, wọ́n á bá yín lólóòṣà. Bẹ́ ṣe bá ṣe kúrò lọ́dọ̀ ọ̀dọ̀ Kúnlé, ẹ ń lọ resume sọ́dọ̀ Bámidélé ni. Bẹ́ kúrò lọ́dọ̀ Bámidélé, ẹ ń lọ resume sọ́dọ̀ Yusuf ni. Ẹ lè dóko 3 pọ̀ kílẹ̀ tó mọ́.
ọ̀bí kílẹ̀ tó ṣú tí ready ẹ má wá sọ́dọ̀ mi ẹ̀yin 35 downwards ní gbogbo ìlú all over ẹ má wá sọ́dọ̀ mi until tẹ́ bá ready tẹ́ ti make up mind yín pé ti ready we can talk otherwise please stay clear of Yinka ẹ lè wo mí o ẹ lè jẹ́ fan mi o but má pè mí fún matchmaking torí ẹ ti ready then èyí tó ń ṣe final ẹ̀ ni wípé ẹ jọ̀ọ́ mo ní ọmọkùnrin kan ẹ jẹ́ sọ story ọmọkùnrin yẹn fún yín díẹ̀ kò mọ̀ kọ kò mọ̀ kà ó dẹ̀ ti wà frustrated ó fẹ́ padà sílé mi ò fẹ́ jẹ́ kó padà sílé mo fẹ́ obìnrin alálùbáríkà mi ò fóbìnrin gbẹrù lórí ọkùnrin o mi ò fóbìnrin tó máa mú ọkùnrin sin o mi ò fóbìnrin tó máa control ẹ o torí pé kò mọ̀ kọ kò mọ̀ kà o tó máa ní dictionary ó máa mú owó diction àti náà àti rí ìwá o mi ò fóbìnrin tó máa ní kó mówó mọ̀dá yín lọ á ní mọ̀ dá yín lọ wá o mi ò fẹ́ obìnrin olè mi ò fóbìnrin alájàrà bùkà obìnrin alálùbáríkà ni mo fẹ́ fún irú èmi lè fọwọ́ sọ̀yà fún ọmọ yẹn ọmọkùnrin tó máa fìyàn lọ́kàn balẹ̀ ni ẹni tó bá ní interest kó pè mí sórí +447404851234 +447404851234 torí pé mi ìfẹ́ kọ́ ọmọkùnrin náà padà lọ́lé ó ti wà frustrated kò lè kọ́ kò lè ká sí gbogbo kò iṣẹ́ but tó bá lóbìnrin nínú ilé tọ́jọ́ ń communicate á tètè catch up ẹjọ́ ẹ pè mí and ẹ̀yin 35 downward ẹjọ́ ẹ má yà sí sàkání mi o ẹ̀yin obìnrin akọni obìnrin tó mọ ohun tó ń ṣe láwọn obìnrin tí wọn ń ṣe ajẹ lójú onílé alọkọlóhun kígbe àgbà lọ́wọ́ mẹ́rin balẹ̀ jòntolo mo kí yín o gbogbo ẹ̀yin akọni obìnrin tí ẹ ò fọ́ sínú category ẹ̀yin tẹ́ a rí pé ẹ̀yin oníṣẹ́ lọ́wọ́ tẹ́ mọ̀ pé iṣẹ́ náà fi ń jàre ìṣẹ́ mo kí yín ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín so ìwọ ọmọbìnrin tó pè láti Nàìjíríà yẹn ìwọ ni mo ṣe mẹ́sẹ̀jì fún o ṣe gan o iṣẹ́ ò ní dìṣẹ́ o I'll come back to you ó dàbọ̀.